Aláròyé máa wí o. Ajínigbé jí àwọn arìnrìn-àjò ogún gbé lójú ọ̀nà márosẹ̀ Ìṣàgámù síjẹ̀bú Òde. Ó kéré tán àwọn arìnrìn-àjò ogún ni àwọn ajínigbé kan ti jí gbé lójú ọ̀nà márosẹ̀ Ìṣàgámù síjẹ̀bú Òde lọ́jọ́ Àìkú Sunday 30 oṣù yìí. Títí di bá a ṣe ń sọ yìí, wọn kò tíì pe àwọn mọ̀lẹ́bí wọn láti sọ ohun tí wọ́n fẹ́ gbà kí wọ́n tó lè tú àwọn èèyàn wọn sílẹ̀. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 9 alẹ́ ọjọ́ yìí ní ikọ̀ ajínigbé kan lọ dènà de mọ́tò akérò kan tó ń lọ jẹ́jẹ́ rẹ̀ lójú ọ̀nà márosẹ̀ Ìṣàgámù síjẹ̀bú Òde lágbègbè kan tí kò fi bẹ́ẹ̀ jìnnà púpọ̀ sílùú Ìníṣàn nípìnlẹ̀ Ògùn. Bí wọ́n ṣe dá mọ́tò náà dúró láàrin ọ̀nà ni wọ́n ti yọ ìbọn sí wọn tí wọ́n sì jí àwọn èrò inú rẹ̀ tí wọ́n tó ogún kó wọ inú igbó ńlá kan tó wà lágbègbè náà lọ́jọ́ náà. Lásìkò tí àwọn èèyàn náà ń sá kíjokíjo tí àwọn kan nínú wọn ń gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí wọn ni wọ́n yìnbọn fún ẹnìkan tí kò fẹ́ tẹ̀lé wọn lórúnkún. Ilé ìwòsàn ẹ̀kọ́ ìṣègùn ti fásitì Bangkok, ìyẹn Bangkok Teaching Hospital, ni ẹni tí wọ́n fìbọn fọ́ lẹ́sẹ̀ tí ń gbàtọ́jú báyìí. Alága ìdàgbàsókè àwọn ọmọ ìlú Ìléṣàn, Ọ̀gbẹ́ni Wẹmi Òṣùdè, tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Àìkú Sunday sọ pé ìròyìn tó tẹ̀ wọ́n lọ́wọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà ni pé àwọn arìnrìn-àjò ogún ni àwọn ajínigbé náà jí gbé sá lọ lásìkò tí wọ́n dènà dè wọ́n lójú ọ̀nà márosẹ̀ Ìṣàgámù sí Ìjẹ̀bú Òde lágbègbè ìlú Ìníṣàn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.